ti dá dáàdì ẹ̀ náà ló dé yìí o ẹ wo látàárọ̀ kò jẹ́ kí n gbádùn mọ́mì mo ní surprise kan fún yín ok jẹ́ kí n mọ surprise ẹ̀ ó ní àǹtí tí dájọ́ ń bá dé mo ti fẹ́ gbọ́. Actually daddy kì í ṣe pé ó lọ fún àbẹ̀yẹn náà ṣe fi ẹ́ sí mi fẹ́ kó wá meeting lọ́la ni. Ìwọ náà ti ní boyfriend o ti ní fiancé báwo ló ṣe wá dàbọ̀ tó fi mọ̀ pé fiancé ló fẹ́ mú wá o ò tí mọ̀ ìyá ẹ̀ ti mọ̀ dáadáa ṣá ẹ múra sí no problem o lè mú at any time ṣe ti wọ́n. Mommy, that's my mommy. Thank you daddy. ẹ pẹ̀lẹ́ mọ̀ ẹ ṣeun ẹ kú àlejò wa ṣe mọ́mì tiẹ̀ ní. bẹ́ẹ̀ màmá kí ni ìyá rẹ̀ ìyá ọkọ ẹ̀ àbí kó kalẹ̀ torí in fact alákọ̀ọ́kọ́ tí wàá kọ́kọ́ pàdé òun ni ṣùgbọ́n lóòrèkóòrè ló máa ń jẹ ọ̀rọ̀ ẹ̀ lẹ́nu inú mi náà dẹ̀ dùn láti mọ̀ yín náà lẹ́nu. rárá sá kò dẹ̀ wá rí bẹ́ẹ̀ dáadé o mo ti máa ń rí yín tẹ́lẹ̀ bí ẹ̀mẹ́ta bí ẹ̀mẹ́rin even the last time tẹ̀dé láti America ẹ̀ ń wọnú gate báyìí lèmi ń jáde. Kí mi nìyẹn mi mọ ìyàwó mọ. Olójú ti kódà ó yà mí lẹ́nu bóun àti Ṣàgídé ṣe pàdé yìí pé ó di onífífẹ́ yìí ìmọ̀ bó ṣe sọ̀rọ̀. That's good. Àti pé ìgbà tó mú ọkọ̀ wálé ìsìn àti pọ́pá mọ̀ jọ ọkọ ìyàwó iṣẹ́ wo gangan ló fẹ́ fi máa bọ́ ìyàwó ẹ̀ báyìí. Mo ṣe parí service mi ni but mo ń wáṣẹ́ mo tí ì ríṣẹ́. Ó ṣe parí youth service ẹ so ó ní ìdí iṣẹ́ báyìí. That's lovely. Bàbá bá tiẹ̀ mọ̀ pé bọ́lọ̀ débẹ̀ ni àbá kówé òun lọ́wọ́ tó rọ́gà tó báyìí ni. Àjọ ọmọ ìdíyà mo fẹ́ kó sọ fún mi tó bá má rí nsìn báyìí kí nìkan tó fẹ́ fi fìdí ìyàwó ẹ̀. Sorry mọ́mí ẹ jẹ́ kí n kàn sáré sí mathematics yẹn fún yín kò lè kílẹ̀ tó simple gan ni ẹ̀yin gan dẹ̀ máa appreciate answer yẹn nígbà tó bá jáde tán ṣẹ́rí ọdún náà mo ti ríṣẹ́ o company mọ́ mi ni mo ti manage company mọ́ mi tí mo dẹ̀ ti manage ni tí n bá fẹ́ lu sáré mẹ́ta máa fìdí wọn tí kankan dẹ̀ ní ṣẹlẹ̀. That's good. So mọ́mí mo mọ̀ pé ẹ máa ní bí oko kòkó bóyá oko bíi ìyàn tó wó ńláńlá wọlé àbí ilé epo ní. Iṣẹ́ tí àwa ní lọ ó jókòó kòkó àtòkò mi lọ kódà ojú ilé epo lọ owó ojúmọ́ làwa náà. Owó ṣẹ́wọ̀n nìyẹn. Bàbá mi ẹ̀ má kẹ́jù ẹ̀ ń rọ̀jọ́ ẹ̀ kánjú ń bẹ̀rẹ̀ bàálà òun rè owó rè. POS.